tẹrú tọmọ wọn abániyọ̀ wa tún kí ni kú oríire. ayọ̀ abara títí ìjọ́sí náà ló wọ́n fọ sábàbí tí gbogbo kó wá fi ń ṣayẹyẹ orí kádùn o. bọ́dún bá wá bá ọ láyé kí ní ṣe tó ní dúpẹ́ lọ́wọ́ olúwa bó dúpẹ́ ìwọ ló mọ̀ oníròdùnú làwa ń kọrin ọpẹ́ fún o. ǹjẹ́ madam Latifat aya Sheriff Ọmọwùmí Àyọ̀kẹ́ ó yá súnmọ́ bí ìwọ lọ́jọ́ bí òní ọpẹ́ yẹn ó ṣe ò mọ̀ bóyá kó o dúpẹ́ gan-an ni. bó o bá pò lè dúpẹ́ ó ń láti ṣàlàyé ìdí fún mi kí n gbọ́ sétí wo bí o ti ń bá a bọ̀ wo bí o pé bá a dé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti fún un ó yẹ kó o dúpẹ́ wá dansi asórí Olúṣọlá kó o tún gbé bọ́dì sókè. láwo yèyé mi apọ́nbẹ́pọ̀rẹ́ arẹwà obìnrin láyà Alhaji Sherifdeen Nídọ̀fìọ̀ bó o bá délé kó o bá mi kí bàbá. ilé bàbá yìí ni wọ́n kì ọ́ dé lọ́jọ́ tòní ibẹ̀ ni mo ti fẹ́ lọ bá ọ ṣayẹyẹ. wọ́n kì ọ́ délédélé ni bí ọmọ ológun ẹrú. lẹ́ mama Muiz mama Alima mama Aliya. Ìsẹ́yìn orò ọmọ ẹbẹ dí. Ìsẹ́yìn orò ọmọ ẹbẹ dí mọ́kọ́ ibẹ̀ ní í ṣe lé bàbá rẹ ìlú wà nísẹ́yìn náà ní tún ṣe lé yèyé rẹ mo kí ọ dọ́ba. ọjà Ìpọ̀rí lọ́mọ ti gbé pawó ajé wálé o lẹ́yẹ̀yẹ́ lájẹ́ ìlú Ìpọ̀rí òkú oríire ayẹyẹ oríkádún tó bá ọ láyé o. Ìsẹ́yìn orò ọmọ asẹ́tí mumi tó dára ìsàlẹ̀ orò adùnyògbà. ọmọ orò tí ń jó ọmọ orò tí ń yọ̀ Àyọ̀kẹ́ ńlẹ́ o ọmọ orò tí ń kún yòmùyòmù. ọmọ kékeré ilé Ìsẹ́yìn òwú ni wọ́n ń ká àwọn àgbààgbà ìlú Ìsẹ́yìn ní wúṣọwúṣọ àwọn ọlọ́mọge Ìsẹ́yìn oge ni wọ́n ń jíṣe gbogbo ìṣọ̀wọ́ wọ́ṣọwọ́ṣọ ǹjẹ́ ẹ jẹ́ kó máa yé gbogbo wọn pé Ìsẹ́yìn ló láṣọ ríru. ọmọ ọjọ́ lámọ̀sọ̀ òdàbà má dìṣẹ́ Ìsẹ́yìn mọ́lẹ̀ ògidì mọ́ba. ọmọ olódù ọ̀gbàgbà tó làsẹ́yìn kọjá níjọ́sí tí ń gbonílé tí ń gbàlejò tí ń gba tẹrú tọmọ nílé ọmọ ẹbẹ dímọ́kọ́. mo kí ọ ọmọ orò mi ò gbági bẹ́ẹ̀ lórò mi ò gbọ̀pẹ̀ oròkọ oròkọ̀ tí ń bẹ nísẹ́yìn orò tí ń gbàgbàgùn dánilé bàbá tó bí ọlọ́mọ. ọmọ ìlú Ẹ̀yẹ kìkì ẹ̀gàn kìkì àpọ́nlé ọmọ bèrè kó o tó wọ̀ ọ́. mẹ́bílé bàbá yìí ni wọ́n ti ń pewé gbàgùdá lárìkẹ́. ilé bàbá yìí ní pọ̀rọ̀kọ̀rọ̀ tí ń jọ́bẹ̀lẹ̀ wú olúwọ́rọ́ lẹ̀ kúkú gbégi níbi wọ́n ti gbé bí ọlọ́mọ. ọmọ àgbàrá òjò tó làlú Ìsẹ́yìn jáníjọ́sí ọmọ orò ń pagi orò ń pọ̀pẹ̀ ọmọ orò ń pagbágùn dánilé Ìsẹ́yìn ọmọ ẹbẹ dímọ́kọ́. ọmọ orò tí ń jó ọmọ orò tí ń yọ̀ ọmọ orò agbórí ọparun kòyòmòyòmò. Àyọ̀kẹ́ máa gbá ọkọ̀ pàtàkì nínú ọmọ ẹgbẹ́ Beloved Mothers International ló jẹ́. Beloved Mothers International tó kárí ayé ẹgbẹ́ olóríire ẹgbẹ́ àrẹ̀mọlẹ́kún ni wọ́n àwọn gangan labi a máa fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. wòmí ẹni a ò bá fẹ́ nílé rẹ̀ ń jìn dọ́yìndọ́yìn ẹni a bá fẹ́ la pé kírú wọn ó súnmọ́ ní pẹ́kípẹ́kí o. ló fi wá mú ààrẹ ẹgbẹ́ yìí ló fìwé pè mí pé kí n wá forin ayọ̀ dá ọ lárayá. ó ní kí n kì ọ́ délédélé lọ́jọ́ ẹ̀yẹ lọ́jọ́ ayẹyẹ oríkádún. ó ń pé kí n bá ọ débi wọ́n ti gbé bí ọlọ́mọ. ààrẹ ẹgbẹ́ yìí ni mò ń wí Madam Olúfúnkẹ́ ọmọ Anímàṣàun ni mò ń sọ. pẹ̀sì olóyè ẹgbẹ́ yìí ní pé kí n kí ọ dọ́badọ́ba. pírẹsidẹ́ǹtì ẹgbẹ́ Beloved Mothers International tó kárí ayé ńlá o yèyé mi Olúfúnkẹ́ ọmọ Anímàṣàun ìyáláyà níbikíbi. bùjẹ́bùdàlù ọmọ Ìjẹ̀bú Alárẹ̀. Amẹ́ríkà ló ń gbé ní Texas. ó ní kí n kí ọ pé okú ọdún okún ìyèdún yèyé mi ó ní kí n kí ọ pé ìgbà ọdún kan ni. ó tún ní ìwúre fún ọ pé òní fẹ́ ìsọ̀lùgbà láéláé ó ní òní ká góńgó ṣọdún pọ́dún ayọ̀ ló máa ṣe. ó lóòní ṣọdún ìbànújẹ́ àlékún owó àlékún ọmọ àlékún ọlá ńlá àlékún iyì tó wú tẹ̀yẹ. ó ní bànújẹ́ òní kọ̀ ọ́ láyé ń bí tọmọtọmọ ó ní kí n kí ọ pẹ́pẹ́pẹ́ lówó ń ṣàrọ̀ o ìgbà ọdún kan ni kó pẹ́ láyé o àní Èdùmàrè. Àyọ̀kẹ́ mọ́ gbọ́ bí wọ́n bá wá bí ó pé tọ́lí ń kọrin ewì àtàtà tó dùn báwọ̀ yìí kó wí fún wọn pé dókítà Olúṣọlá Ìmísí òun lèmi jẹ́ o ọ̀mọ̀wé akéwì ìgbàlódé tí ń gbé lórí ayélujára ni. bá a bá sì rẹ́ni tún fẹ́ bẹ̀ mí nírú ọ̀wẹ̀ yìí ẹ pé kí wọ́n pè mí sórí aago
lórí +27611203496 tàbí kí wọ́n tẹ +2347045156458. mo ń bẹ lórí wàsáàpù bó sì jẹ́ lórí ìpè tààrà ni màá jẹ́ yín o. ẹ pè mí sówó kẹ́ ẹ pè mí sọ́lá kẹ́ ẹ pè mí sóhun rere gbogbo màá jẹ́ yín. ẹ má wulẹ̀ wá mi ká nítorí pé orí ayélujára ni mò ń gbé. ẹ ṣáà ti pè mí sórí aago màá dá yín lóhùn ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀.